Ọ̀ṣun tún mi ṣe ajírọ̀ tútù Àyìnkẹ́ ní kí n sọ fún yín wípé on the 13 ọjọ́ kẹtàlá oṣù kejìlá ọdún tá a wà yìí ìláyẹyẹ ọdún Ọ̀ṣun àwọn on the 12 ọjọ́ kejìlá ni wọ́n lọ sódò tí wọ́n sì ṣe àìsùn alára àgbò níjẹ̀gùn nílùú Èkó. Yèyé Ọ̀ṣun tún mi ṣe Àyìnkẹ́ ajírọ̀ tútù ló ní kémi Omidan Fábùsáyọ̀ Ayoka ó máa kéde fún gbogbo yín o. Ọ̀ṣun á gbè wá o. Àṣẹ. Ọ̀yá gbogbo yín ẹ bá ń kórè yèyé Ọ̀ṣun. Òrè yèyé Ọ̀ṣun o. Ọ̀ṣun tún mi ṣe òkú ọdún yèyé ajírọ̀ tútù ọmọ kú ọdún o. Àwúrẹ́ olú ọmọ kú ọdún o. Ẹ̀mí wa ó sọ̀pọ̀ ọdún láyé o. Ọ̀ṣun tún mi ṣe òkú ọdún yèyé ajírọ̀ tútù ọmọ kú ọdún o. Ìyá ẹgbẹ́ ọmọ kú ọdún o. Ẹ̀mí wa ó sọ̀pọ̀ ọdún láyé o. Àwúrẹ́ olú onílé kú o, amáwo máwo ọmọ kú ọ̀la o, yèyé kàárè ọlọ́wọ́ idẹ. Àwúrẹ́ olú Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀, ànígi nílé mọ̀mọ́ dáná, alóru mọ́kàgbó lómi tútù àwòyé o ní owó mọ́ mi. Àwúrẹ́ olú Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀, ànígi nílé mọ̀mọ́ dáná, alóru mọ́kàgbó lómi tútù ìbà bálágbó lódò, yèyé ọmọ ìbà bálágbó lódò, yèyé ọmọ ìbà bálágbó lódò, yèyé ọmọ. Kògó kògó lóhùn agogo, dùpẹ̀dùpẹ̀ lóhùn akèrèǹgbè. Ìfábùsáyọ̀ Ayoka mo débi ìṣèmí, kékulé ọgbọ́n kó sọ fún tòókò, kádà ọgbọ́n kó lọ́wọ́ fóun bẹ́ẹ̀. Yèyé mi Ọ̀ṣun tún mi ṣe ajírọ̀ tútù Àyìnkẹ́ lónìí mọ́ kéde òun fún tilé tòókò. Ọmọ ìyá mi abẹ ní mọ́lẹ̀ mákẹ́dẹ̀ wáyé, ìyá mi ẹ̀wù jẹ́ alágbo tútù